Ogun tó ń ja gbogbo ayé kò ní jà ọ́. Ìyà tó ń jẹ gbogbo ayé kò ní jẹ ọ́. Òṣì tó ń ta gbogbo ayé kò ní ta ọ́. Mo pa á láṣẹ nípa agbára tí ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù. Ààbò Olúwa tó dájú kó wà lórí rẹ̀. Ààbò Olúwa tó dájú kó wà lórí iṣẹ́ rẹ̀. Gbọ́ ìtàn yìí nínú ìwé Exodus chapter 10 verses 22 to 23. Olúwa pa àṣẹ pé kí òkùnkùn kó ṣú bo gbogbo ilẹ̀ Egypt. Òkùnkùn ṣú bo gbogbo ilẹ̀ Egypt fún odindi ọjọ́ mẹ́ta. Ṣùgbọ́n ní ìlú kan tí àwọn ọmọ Ísírẹ́lì wà tí à ń pè ní Goshen, ìmọ́lẹ̀ wà ń bẹ̀ fún odindi ọjọ́ mẹ́ta. Ìyẹn dàbí pé kí òjò máa rọ̀ nílùú kan kó má rọ̀ ní ibì kan. Ọlọ́run tó lágbára nínú ogun àìrí tó ń ṣiṣẹ́ rírí àìrí tá à ń fi gbàgbọ́ bọ àìyàn lóyè tí ò ṣe é rọ̀ lóyè àìfíjòyè tí ìjọba kánrin kése àjànàkú òkè mímọ́. Alágbẹ̀dẹ òde ọ̀run tó pa irú idán bẹ́ẹ̀ ní ilẹ̀ Egypt. Mo pa á láṣẹ lórúkọ Jésù. Nàìjíríà le kò ní le mọ́ ẹ. Nàìjíríà nira kò ní ní ọ́ lára. Mo pa á láṣẹ nípa agbára tí ń bẹnú ẹ̀jẹ̀ Jésù pẹ̀lú ìrànlọ́wọ́ Olúwa wàá rí tiẹ̀ ṣe. Pẹ̀lú ojú rere Olúwa wàá rí tiẹ̀ ṣe. Nínú àánú Olúwa wàá rí tiẹ̀ ṣe. Tí òkùnkùn bá ṣúbolẹ̀, òkùnkùn ò ní jẹ́ tiẹ̀ ní orúkọ Jésù. Mo pa á láṣẹ nípa agbára tí ń bẹnú ẹ̀jẹ̀ Jésù. Tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn bá ń sọ pé kò sí iṣẹ́, kò sí oúnjẹ, mo pa á láṣẹ nípa agbára tí ń bẹnú ẹ̀jẹ̀ Jésù kí oúnjẹ máa pọ̀ nílé tiẹ̀. Kí iṣẹ́ máa pọ̀ ní ilé tiẹ̀. Níbikíbi tó bá wà káàkiri àgbáyé, òfin ilẹ̀ yẹn tó bá ní èèyàn lára, òfin yẹn ò ní nìwọ lára. Mo wá gbà ọ́ níyànjú gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Máa gbìyànjú kó máa ṣe rere. Máa gbìyànjú kó máa ṣàánú. Jẹ́ kí àwọn ènìyàn kí wọ́n rí ọ gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ pé ó máa ń fún àwọn ẹlòmíì ní ojú rere ènìyàn. Mo sọ lẹ́ẹ̀kan sí ìdààmú tó ń bá gbogbo ìdílé jà, Olúwa yọ ọ́ ńbẹ̀ lórúkọ Jésù. Àwọn ìdààmú tó ń bá gbogbo àdúgbò jà, Olúwa yọ ọ́ ńbẹ̀ lórúkọ Jésù. Ìdààmú alájọbí, Olúwa yọ ọ́ ńbẹ̀ lórúkọ Jésù. A máa sọ nípa tiẹ̀ pé nípa ìfẹ́ olùgbàlà, nípa oore ọ̀fẹ́ Ọlọ́run, nípa àánú Olúwa tiẹ̀ yàtọ̀. Lọ dàgbà nínú Jésù. Lọ gbilẹ̀ nínú Jésù. Ìgbàgbọ́ rẹ kó nípọn sí. Ní orúkọ Jésù ni mo gbàdúrà. Àmín, àmín, àmín lórúkọ Jésù.